ṣe gbogbo yàdáyọ̀ bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọjà ogun tó ń bá ní ìjà tàrí ni wọ́n pè lógun ìdílé. Àsàlámù aláìkùm mùmínà pátá mo kí ìkẹ́ Ọlọ́run tó pọ̀ pẹ̀lú ọ̀là kò ní abáwa gbé. Ọ̀kan ṣoṣo ní Káàbà o Muhammad pé méjì kárí ayé. Èrè àsàlátù náà ni the innovator number one. Ọmọ wọn nílùú Ìṣẹ̀yìn o ìlú tó ti mí ṣẹ̀yìn fóníṣẹ́ ńlá. Ìlú ẹ̀yẹ kìkì àpọ́nlé ibi tójú ti pọ́n nílé tó jẹnu lọ. Èmi pẹ̀lú ṣé ó wá tí o ọmọ Adékìlékún king of victory pọ̀. Ọjọ́ pẹ́ làwọn forin pé o òmùgọ̀ ẹ̀jọ̀kọ̀ wọ́n sì máa pè yín. Àwa ti gbórin tó nítumọ̀ yọ fáwọn tó mọ ìyọ̀pọ̀n lọ. Ìlànà tí a ó fi ṣe ogun ìdílé bá ń jà ní ṣe gbogbo yàdáyọ̀ bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọjà ogun tó ń bá ní ìjà tàrí ni wọ́n pè lógun ìdílé. Àsàlámù aláìkùm mùmínà ti pátá ni mo kí o. Èmi ọmọ yín náà rè ṣé wákìtí Adékìlékún o king of secret hip hop. Ẹ ti mọ̀ bẹ́ẹ̀ ni mo wò ó ọmọ wọn nílùú Ìṣẹ̀yìn tó ti ń ṣe ìfànàbí Muhammad. Ẹ̀yin ara ẹ wá wàrà lọ́wọ́ alára Ọlọ́run fún lára àròtún látún gbédè. Ẹ̀yin ara tuntun lèyí o ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ tuntun tá a mú wá o. Èmi àtàlájì Kábírù èrè àsàlátù o innovator one tẹ́tí mọ̀ bẹ́ẹ̀ ni mo wò ó. Ọmọ Mẹ́dínà ẹ̀tẹ́ tí kẹ́ máa bá wa ká lọ. Ìlànà tí a ó fi ṣe ogun ìdílé máa ń jà ní ṣe gbogbo yàdáyọ̀ bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọjà ogun tó ń bá ní ìjà tàrí ni wọ́n pè lógun ìdílé. Ègún burúkú ló máa ń dogun o chai. Ègún burúkú ló máa ń dogun àwàdò ohun ẹ̀dá ń fògùn jágún. Àpọ̀jù ogun ló ń fàágùn o kí nìyàn àbẹ̀rẹ̀ sí máa sáná ní. Nígbà tọ́lọ́run mi ṣẹ̀dá wa kò dáṣòro mọ́nú ayé wa. Inú oyún lọ̀pọ̀ ẹ̀dá ti bẹ̀rẹ̀ ìṣòro ẹ̀ kó tó di kó dáyé. Ó dáyé tán ó tún kojú ogun ẹni kọ́kọ́ wẹmọ ló fòògùn pọ́nmọ́. Wọ́n ti mọ̀ wípé ọmọ ológo ni tó máa ń gbógo ìdílé ga. Lọ́ ṣe kọ́kọ́ fogun kojú ẹ̀ o kókó ẹ̀ ó má lè búyọ. Ṣùgbọ́n jẹ́ ìjà ẹ̀ sí kinní kan ẹni bá lógun ògbó má banújẹ́. Nítorí pé ológun lólógo ìwọ ṣàtẹ̀ra mọ́ àdúrà ní gbogbo bá ṣẹ́ ògo rẹ̀ á búyọ. Ìlànà tí a ó fi ṣe ogun ìdílé máa ń jà ní ṣe gbogbo yàdáyọ̀ bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọjà ogun tó ń bá ní ìjà tàrí ni wọ́n pè lógun ìdílé. Adúpẹ́ fọlọ́run ọba kábíyèsí ọba àwọn ọba tí ń jẹ́ èmi ni o ẹ̀rù jẹ̀jẹ̀ ìwọ là lè bá. Ọba tó dá wa sáyé nítorí àwòsáyé wa oníhun tó dá wa fún Ọlọ́run ìwọ lèmi gbà fún. Yorùbá ló sọ nínú òwe wọn pé oníhun tójú àgbà rí tójú àgbà fìjù sínú. Má ṣe kọ́rọ̀ àgbà dànù kó yá sọnù kó má sọnù. Ohun ojú ti rí láyé mélòó lẹ́nu ẹ̀dá lè sọ. Sọ̀rọ̀sọ̀rọ̀ jọ̀wọ́ máa sọ̀rọ̀ sọ. Allah ìwọ ni mo fi ṣàkàsọ. Ìrírí ẹ̀dá làgbà mo fẹ́ kọ́ lọ́mọ dájú. Afọ́gbọ́n lọ́gbọ́n sọgbọ́n o kò kí já pàgbà ní wẹ́rẹ́ o. Fèyí kọ́gbọ́n ọ̀rẹ́ mi jọ̀wọ́ má fi ṣeré o. Wá gbọ́ láyé kọ̀rọ̀ mi kò sì tún fèyí kọ́gbọ́n. Ìlànà tí a ó fi ṣe ogun ìdílé máa ń jà ní ṣe gbogbo yàdáyọ̀ bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọjà ogun tó ń bá ní ìjà tàrí ni wọ́n pè lógun ìdílé. Ègún ń bẹ ogun sì ń bẹ ṣùgbọ́n ṣá ogun pé méjì o. Bẹ́ẹ̀gùn ìdílé bá dogun tógun bá ní ìjà níta títa wálé ní padà sílé. Ìgbà yẹn lógun abẹ́lé tún bẹ̀rẹ̀ o. Ará mi abẹ́ orí nǹkan náà. Ọ̀rẹ́ tá a finú fọkàn tán tá a fọ̀ṣírí ẹni lé lọ́wọ́. Tá dágbére fún pamí lọ sódò lọ́nà odò tó tún lọ dènà dèní. Àtayá tá a fẹ́ ta gbẹ́kẹ̀lé tá a rò kó jẹ́ tọ́ ẹni dènù ló tún tú ní láṣìírí o. Ara mi ẹ̀ ò rógun abẹ́lé. Ara mi ẹ̀ wá wọ́n ọmọ ènìyàn o.
chai wọ́n lẹ́yẹ ká lọ sódò ká lọ sun omi jẹ ẹyẹ ò mọ̀ pé nìkan kì í sun mi jẹ ẹyẹ náà fẹ́ lọ sun jẹ lódò kó sun ẹyẹ jẹ tán kó sì mú omi lé ẹni bá lè sá fún jìjì yẹ olúwa ẹ̀ ló lè sá fókun ayé ó dàbò sá lọ sókè òkun ó lè bọ́ àfikún tó bá ẹ fi kún afẹ́fẹ́ kan náà láyé ń lo ìka ẹ̀dá rìn jìnnà kọjá mi náà ọ̀rẹ́ mi tẹra mọ́ àdúrà o tẹra mọ́ àdúrà o dákun tẹra mọ́ àdúrà o ègún burú ogun lè ṣùgbọ́n agbára àdúrà ká. ìlànà tí a ó fi ṣe ogun ìdílé bá ń jà ní ṣe gbogbo yàdáyà bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọ ń jà ogun tó ń bá ní jàtà rí ni wọ́n pè lógun ìdílé. mo fàsìkò yìí kìlọ̀ fún yín gbogbo òǹbí ọmọ pátá ẹ jẹ́ ká máa ṣọ́ra púpọ̀ àbínú ẹni hàn tápọ̀ wọ́n ń ṣàkóbá fúnni púpọ̀ nítorí ọjọ́ iwájú òbí tó bá bímọ o ló yẹ kó ṣètò ibi ọmọ má ṣe lójú ẹ̀ dáadáa mọ́ o torí kọ́ má bàa kábàámọ̀ ọ̀pọ̀ àtomi ta fi wẹ̀ mọ́ àmójútó dáradára ọjọ́ kan lọ́nà tó gùn bá wọlé nu orí ọmọ ta fákúrò pẹ̀lú abẹ́ ta fi fa ẹ jẹ́ ká mójútó dáradára pọ́tà má lọ rò pé òun ti rí fa o kò ní dáa kó ń bí ó jìyà ọmọ tó lè wáyé o ọwọ́ àdọ́jọ́ alẹ́ o kọ́ má lè jèrè ọmọ tó bá bí. ìlànà tí a ó fi ṣe ogun ìdílé bá ń jà ní ṣe gbogbo yàdáyà bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọ ń jà ogun tó ń bá ní jàtà rí ni wọ́n pè lógun ìdílé. Salam Yorùbá sọ pé ràn mẹ́ta kì í tòṣì iná máa ń sọ ṣùgbọ́n ṣàlàyé ta wáyé ogun ìran tí ń tòṣì gidi ọ̀pọ̀ ń gbáyé bí aláìsí ìrandíran wọn kì í rówó jẹun ẹni bá tún fẹ́ gbà wọ́n kalẹ̀ o olúwa ẹ̀ á tún fara kó ọ̀pọ̀ ń bẹ́ yóò dá ní títí tó fi yíwọ́ pátá àádọ́rin ọdún kí ló wà tó kù o tà sí ń sọ bó ṣì máa dá. ìlànà tí a ó fi ṣe ogun ìdílé bá ń jà ní ṣe gbogbo yàdáyà bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọ ń jà ogun tó ń bá ní jàtà rí ni wọ́n pè lógun ìdílé. ọlọ́wọ́n bá kò kí ṣe é ka nípa kádàrá wa ohun tí oníkálukú bá ti yan lómi àdáyébá ẹni yẹn rí ọ̀la wáyé ṣe báwọn ló pọ̀ jù ó pé tóun bá ti délé ayé òun máa lówó lọ́wọ́ ọ̀pọ̀ ló yẹn rí òkìkí látọ̀run wá ọ̀pọ̀ ló yẹn rí àpèsè látọ̀run wá o ṣùgbọ́n ègún ìdílé wọn ò jẹ́ àkọsílẹ̀ wọn ó ṣẹ wọ́n ti fọwọ́ àgbo wọn sẹ́yìn láti kékeré wá o àwọn tí mo wí o lárógo kòkó jẹ́ o wọ́n ti rí fìtílà tó tàn wọ́n wá gbọ́dọ̀ lé lórí ẹgbọ́n sí mọ́lẹ̀ yẹn wá lè tàn mọ́ só lè tàn fáráyé mọ́ o ológo asọ́fàsọ́fà ó lè fẹsẹ̀ rìn láti lọ́rin dọ́fà ó dàbórí mọ́tò tó ń relú ọ̀fà á sọ pé it's not too far àfi ká ké pọlọ́hún lókè ọba wa gbogbo wa wá. ìlànà tí a ó fi ṣe ogun ìdílé bá ń jà ní ṣe gbogbo yàdáyà bẹ́ẹ̀ lálẹ́ rẹ̀ níta jọ ń jà ogun tó ń bá ní jàtà rí ni wọ́n pè lógun ìdílé. àsìkò àdúrà tó ti yá àsìkò àdúrà tó ọ̀rẹ́ mi dákun má ṣe dákun la tó bá ti gbá gbẹgbẹgbẹ kí ló dé tí wọ́n kì í bá wọn gbé gbogbo ayé ló ti sọ dèké ìgbàgbọ́ rẹ̀ ò torí abẹ́rẹ́ ìwọ tó bá ti nígbàgbọ́ wípé gbogbo ohun tó bá fẹ́ lọ́lọ́run ó ṣe dákun máa fọkàn bá mi lọ òní ní gbígbàdúrà mi àti èmi àti ìwọ ọjà tí gbogbo ẹgbẹ́ rẹ̀ ń ta ohun títí ẹ̀ ò ta ogun ayé ni káwọṣọ tuntun kó dàbí àkìsà ohun ṣé wọn mọ̀ ogun ayé ni bàtà rẹ̀ jẹ́ lẹ́yìn ẹsẹ̀ ó jẹ́ débi wípé ó ti dàlú ohun táyé ti lọ lálọ́pàá tí ó lóúnjọ tuntun lọ́dọ̀ rẹ̀ òun mú kárí tí ó lẹ́pà ó wọ́n sì ń kí ẹkún wáyé jíjẹ òun bọ́ra sílẹ̀ báyàwó rẹ̀ làgì ha ọ̀rọ̀ yìí gbà fúnra. ìlànà tí a ó fi ṣe ogun ìdílé bá ń jà ní ṣe gbogbo yàdáyà bẹ́ẹ̀
lálẹ́ rẹ̀ ní tá a jọ ń jà ogun tó ń bá ní dàtà rí ni wọ́n pè lógun ìdílé. oríṣiríṣi lèkùn ìdílé àwọn kan bẹ tí mo mọ̀ lágboolé tiwọn arúgbólé tiwọn ló bá dàgbà jù láyé a lò 40 years ègún ìdílé tiwọn ni pé wọn kì í pẹ́kú nínú ìran tiwọn ọ̀pọ̀ yẹn wà tí orí nǹkan rí ṣe látàná títí lónìí wọ́n fetí gbọ́re náà ni kò wọlé wọn títí lónìí wọ́n ṣiṣẹ́ wọ́n ń gbìyànjú wọn ò rówó ra lẹ́rí yo débi pé wọ́n rí ibi kọ́lé sí ègún ìdílé tiwọn ni ilé kíkọ́ lè wọ́n tiwọn ọ̀pọ̀ ló ń ṣiṣẹ́ bí erin o tí wọ́n ń jẹ̀yẹ́ lírí ọ̀pọ̀ ló ń bẹ́ẹ̀nà tó tún di igbó fún ọmọ ẹ̀dá sáà ń gbìyànjú nítorí àtìgá láyé bó bá ṣiṣẹ́ látàárọ̀ a tún ṣiṣẹ́ bó bá dalẹ̀ ká ń ṣiṣẹ́ yẹn náà ni ó tiraka láti dé nìyàn láyé síbẹ̀ ó sì ń ro lọ́kàn pé lọ́jọ́ kan oore á dé àsìkò ọlọ́run lójú nírú wọn máa ń wí o láì mọ̀ pé kádàrá rẹ̀ kọ́ ó ti lọ́wọ́ ayé nú o iṣẹ́ yòówù tó lè máa ṣe ọ̀rẹ́ wa tí ọba ti lérè nínú níṣẹ́ ni kò súnmọ́ lọ́hùn Allah ó dàrú mọ́jú o bígi bá tóbi tá a dá ò lè hu gbìyànjú kọyọ jíga sí bákàkà bọ́bá kìrìtìkà bẹ́bú dòṣà lọ́wọ́ sí gbẹ́gun bá ti ṣẹ́ lórí ẹnìkan kò ní ran ẹnìkejì mọ́ o bẹ́ẹ̀ lọ́hùn pẹ̀lú àdúrà gbàwẹ̀ yan náà fìlà lóró ó dá mi lójú gidi gan wá ṣẹ́gun ègún ìdílé. ìlànà tí a ó fi ṣe ogun ìdílé máa ń jalè ṣe gbogbo yàdáyọ̀ pẹ́ lálẹ́ rẹ̀ ní tá a jọ ń jà ogun tó ń bá ní dàtà rí ni wọ́n pè lógun ìdílé. àdúrà tó ẹ máa wí bí mo bá ṣe wí pé oníláyé mi á dá. oníláyé mi á dá. oníláyé mi yóò máa dá o. oníláyé mi á dá. onígangan láyé mi á dá. oníláyé mi á dá. ọ̀nà tó tì òní ló máa ṣí. oníláyé mi á dá. régédé lọ́nà àlà fún mi. oníláyé mi á dá. ègún burúkú kò ní jẹ́ tèmi o. oníláyé mi á dá. ogun ayé kò máa ní bá mi jà náà. oníláyé mi á dá. àní lọ́tún ló sì máa ríre gbà o. oníláyé mi á dá. iwájú lẹ́yìn ire ó jẹ́ tèmi gan. oníláyé mi á dá. ohun tí mo fa àtó mi lọ́wọ́. oníláyé mi á dá. má jẹ́ ń dààmú nítorí tèmi o. oníláyé mi á dá. inú mi á dùn ayọ̀ mi á kún. oníláyé mi á dá. ìbànújẹ́ kò ní jẹ́ tèmi o. oníláyé mi á dá. ẹni tó fowó ó yá máa wí pé. oníláyé mi á dá. ẹni tó fọmọ ó yá máa wí pé. oníláyé mi ẹni á tó dá. fàlàfíà ó yá máa wí pé. oníláyé mi á dá. òní dandan láyé mi ó mà dá o. oníláyé mi á dá. òní ni kò mọ̀ ní dọ̀là. oníláyé mi á dá. onígangan láyé mi ò dá. oníláyé mi á dá. Yasalam ìṣubú rẹ̀ lọ̀tá ń wá ìwọ ni kò dé àmọ́ra torí pé níyàn tá bá lé o kò gbọ́dọ̀ dúró. ìṣubú rẹ̀ ìṣubú rẹ̀ lọ̀tá ń wá ìwọ ni kò di àmọ́ra torí pé níyàn tá bá lé o kò gbọ́dọ̀ dúró. bọ́lọ́hún bá gbé ẹ débi tó o lérò tì láyé má dúró tó ráwọn tó ń lé ẹ gangan ò sí bí tó bá lọ wẹ̀yìn fún ṣẹ́jú kan wọ́n lè ré ẹ jù sígbó. ìṣubú rẹ̀ lọ̀tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé níyàn tá bá lé o kò gbọ́dọ̀ dúró. so mọ̀ pé ilé ayé ogun ni àfi ká múra dáadáa kérò ọ̀tá má bá a ṣẹ́ torí ayé burú gan
ayé ló sọ gbádọ̀gún wọ́n dẹ̀ tún sọ̀gún dìgbà ọ̀rẹ́ jọ̀wọ́ kún fún àdúrà kérò ọ̀tá máa lọ sẹ́. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. tẹnìkan ò bá jẹ́ tẹnìkan ò lè dá òwe ọ̀dájú ni èèyàn mi ojú ọ̀run tẹ́yẹ fò láì ní fápákápá ọba tó ṣe ti dòwú ó sì máa ṣe tàlábá nígbà tí àẹ̀jí rẹ̀ ó bá ti sinmi àdúrà o. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. olówó ayé ẹ jẹ́ bẹ̀rù ọlọ́run owó tọ́lọ́run fún yín ẹ fi ràn mẹ̀kúnnù lọ́wọ́ tẹ bá ti rí aláìní ó yẹ kẹ́ ṣàánú fún wọn aláìní bá dọ́dọ̀ yín ẹ má ti géètì pa fún wọn ádáadá ilé ayé ẹsẹ̀ mẹ́fà náà ni owó tọ́lọ́run fún mi máa fi ràn mẹ̀kúnnù lọ́wọ́. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. èèyàn gan máa ló fẹ́ dépò tí wọ́n wá yẹn sẹ́ ṣùgbọ́n bí kí wọ́n dẹ̀ ṣubú ló ń ṣe wọ́n kàn lè gbàyè rẹ̀ tẹ́ra má dúra ṣùgbọ́n kó dẹ̀ láníyàn rere àárín ọ̀tá ló wà láyé ó tó bá rìn máa wẹ̀yìn rẹ̀. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. bí kálọ̀ká má má dé lè rọ ọ̀tá lórí wa agbésí grip up dé ayé tún ní kí lè yí ná síkírì pop dọ̀bẹ̀ tán ọ̀pọ̀ ló fẹ́ gbórí wọlé mọ́jọba síkírì pop àwọn ọ̀tá tún bínú wa wọn mọ̀ pé kò yí sí ọlọ́run ló kún fún wa ṣe amẹ́ríkà tó kánádà ìrọ̀rùn máa ló ń bá dé èmi ṣe ń wákìtì mo mọ̀ pọ́pẹ́ ló yẹ mí. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. ìṣubú rẹ̀ ló tá wá ìwọ ni kò di àmọ́ra torí pé ní ọ̀tá bá ń lé o kò gbọ́dọ̀ dúró. Wasallallahu alayhi wa sallim Wasallallahu alayhi wa sallim alale mokotari Sayyidina Muhammad oyawo Wasallallahu alayhi wa sallim Wasallallahu alayhi wa sallim alale mokotari Sayyidina Muhammad. Èyí tí mo jí lówùrọ̀ yìí Ọlọ́run mi mọ́ mọ́pẹ́ wá abikile mi ò kú léṣe lójú kí n tètè mọ́ pẹ́ wá nítorí ọ̀pá mi látàlẹ́ àná ó tún fẹ̀mí mi ránṣẹ́ wá mo dúpẹ́ pé rọ̀tá ó ṣe èrò bí tí wọ́n rò lórí wa torí lójú ọlọ́dẹ wọn bí kí gbogbo lódìgbò wa òun sàtìlẹ́ rẹ̀ràn pa kó dẹ́gbó lọ kó rẹ̀ràn gbé wa pàgbọ̀nrín pópa tuntun pẹ́pẹ́ ro wọn ṣe lórí wa ọ̀tá yé mi ẹ lọ sí mi ẹyẹ ṣàìsùn nítorí wa wọ́n tafà sókùnkùn nítorí wa adúpẹ́ ọ̀fà yìí yóò bá wa pàkúté tí wọ́n dẹ fà pààrọ̀ agilintí ló tún lọ mú wa tọ́tọ̀ bá tètè dọ́kì lọ tó ṣe ń ro aburú lórí wa Ọlọ́run dákun bá mi fa dánwò bá kó máa bẹ lórí ọ̀tá wa tó fi ọwọ́ rẹ̀ lọ́rọ̀ wa tí ó padà wá tútù bá wa.
wa sallallahu alayhi wa sallam, wa sallallahu alayhi wa sallam, alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. Àsálà lè kọ́kọ́ dùn lẹ́nu ìgbẹ̀yìn akọ̀rọ̀ gan ni gbogbo eléni ní ayé mi ìkorò náà máa gbẹ̀yìn wọn ni orí mi ò rò bí sẹ́nìkan wọ́n pété pérò tí wọ́n ní ọ̀rọ̀ mi yóò sì máa ládùn lọ adùn ní gbẹ̀yìn ewúro ni wọ́n dá pátá lọ́wọ́ tá mi gbogbo ọ̀tá mi ti dẹ́yìn ni bí n forí sọ yẹn máa fọ́ká o bẹ́ẹ̀ forí sọ mi yọnu ni torí bẹ́yìn bá forí sàpáta ẹ̀yìn àfọkà pátápátá ni mo tún wá dẹ̀ wọn alágbẹ̀dẹ ọ̀tá mi dirin ọkọ náà ni ohun tó bá wí mo lè fọ̀tá mi rọ ọlọ́run ti fún mi ní kápá ni gbogbo mi máa sọ̀tá mi di gbálẹ̀ o máa fi gbálẹ̀ inú ilé ni mo lè sọ̀tá mi di bàtà sí wákìtì láì máa wọ́n já ni. wa sallallahu alayhi wa sallam, wa sallallahu alayhi wa sallam, alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. ayọ̀fẹ́ ni fọ́rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ orí mi òun ọ̀tá fẹ́ lórí mi ọlọ́run fẹ́ ọpẹ́ yẹ mi ìrọ̀tá káṣù ká má má jí mo tún jí sáyé tán ọpẹ́ yẹ mi mo tún jí sáyé tán inú ń bí wọn àánú ọ̀tá mi ló ṣe mí wọ́n fẹ́ kí n tẹ̀bà láláì rọ́bẹ̀ o ṣùgbọ́n ọlọ́run jẹ́ kébi ọ̀pá mi kí n pàtẹ́ láláì má ta o wọ́n lé ṣinṣin lóye owó mi yìmíyìmí ló ń bá mi yí mi o mo dúpẹ́ mo ta ní tèmi ó ń yí ní bọ́ndù ni àbí wọ́n mọ yìmíyìmí kò síbi tẹ́lẹ̀ ní ó sí o lọ́jọ́ ń kíyè sára mi kì í jowó ẹni kejì mi ẹni kejì mi má jowó mi torí bó bá pọ̀ jù yóò dọ̀tá o mi ò sì fẹ́ dọ̀tá ẹni kejì mi ó yẹ kó gba kádàrá o mo ti yọ́nú sí ẹ ní tèmi ọlọ́run ló dorí ẹwà fákùkọ so ti gbọ́ ìwọ ọ̀tá mi ọ̀sàparò lálásọ pípọ́n o ọ̀rọ̀ náà kọjá òye mi. wa sallallahu alayhi wa sallam, wa sallallahu alayhi wa sallam, alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. ọlọ́run ni mo bá dúró tọ́ba mi ni mo máa tún dúró ohun tó fẹ́ lọ́lọ́run á ṣe fún ẹ má gbọ́kàn lẹ́nu kan bọ́lọ́run dúró ẹni bá rádàwọ̀ tó bá dúró ó ti máa gbóhùn kò lè dá dúró ọyẹ kọ̀ máa pọ́nlọ́hún kì í dúró tó bá mi yẹ wò tó bá dúró tó lọ́lọ́run rẹ ni wọ́n bá dúró ìgbẹ̀yìn máa dùn tó bá dúró ajé ayé ò ṣe bá dúró oṣù ayé ò ṣe bá dúró torí ẹni lóhun lè dá dúró tó sọ pé òun ò ní bọ́lọ́run dúró irú wọn lajẹ ayé sì lè dá dúró lóṣù ayé sì lè dá lóró adùn náà ni yóò gbẹ̀yìn ewúro ọ̀rẹ́ mi máa mi kàn bọ́lọ́run dúró. wa sallallahu alayhi wa sallam, wa sallallahu alayhi wa sallam, alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. nítorí pé o sì fẹ́ lówó ló ń gbọ́dọ̀ burú wówó mo gbọ́ pọ̀ fẹ́ lọ rè iṣẹ́ so ó fọmọ rẹ̀ wówó àwọn tí o rò pé wọ́n lówó gbogbo wọn náà kọ́ náà fi lówó ọ̀pọ̀ filé rẹ̀ lọ yáwó kò lè rohùn ṣòwò lówó ìsọjọ́ kan lẹ̀dá ń lówó díẹ̀díẹ̀ lẹ̀dá ń lówó kẹ́dà torí owó kóde oníṣòwò kò ní kẹ́dà ọ̀la kó wá dolówó. wa sallallahu alayhi wa sallam, wa sallallahu alayhi wa sallam, alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. wa sallallahu alayhi wa sallam, wa sallallahu alayhi wa sallam, alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu o. alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu dúró. alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. alálẹ̀ mọ̀kútàrí sayyidina Muhammadu. Do you know what Islam mean? What Islam mean? What Islam mean? Islam mean a way of life, the perfect way. Inna dina indala iyo al-Islamu. Inna dina indala iyo al-Islamu. I'm proud to be a Muslim. Mo dúpẹ́ tí mo jẹ́ mùmínì òdodo. I'm proud to be a Muslim.
mo dúpẹ́ tí mo jẹ́ mú mi ní òdodo òdodo yàtọ̀ sódòdó ìdodo yàtọ̀ sódòdó ṣé wákìtí mo ti jẹ́ dòdò kò pé kémi máa sòdodo torí pọ́pọ́ ti jẹ́ dòdò ẹnu wọn kọ́ láti sòdodo wọ́n ti jẹ́ jẹ́ àrámù àwọn èèyàn ní parí olódo kò sí mi ní káfíńrì létí kún o nínú Islam yẹn tún máa lékún ọlọ́run wọlá kún fàyẹ̀kùn kọ́lá mi ọ̀pọ̀ káyọ̀ mi ó lékún kọ́lá mi ọ̀pọ̀ jaburata kó pọ̀ kó kọjá ta ti kú òfin mímọ́ náà sínú Islam ẹ̀sìn ọ̀la ni mo gbá mú Islam wáyé dùgán ó dùgán bá mi lára mu sẹ̀rí pọ́pẹ́ ló yẹ mí o ẹ wá bá mi yọ̀ ẹ bá mi dúpẹ́ èmi lọ́mọ ọlọ́pẹ́ jojoojúmọ́ lèmi máa dúpẹ́ àsìkò oorun mi kì í pẹ́ o bọ́lọ́hún sórí lọ́wọ́ kan máa dúpẹ́. iná dínà ń dálà yìí o alisilamu iná dínà ń dálà yìí o alisilamu. buniyali Islam Allah amusi buniyali Islam Allah amusi sadatu la ilaha illallah wa anna muhammadar rasulullah wa ikomu solati wa ita isakati wa saumu Ramadan wa ajele baiti limani istatoa ilé ìṣẹ́bìlà iná dínà ìdálà iyo alisilamu iná dínà ìdálà iyo alisilamu. òpó márùn ló pẹ̀sì Islam tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kómi àgbọ̀ mi òpó márùn ló pẹ̀sì Islam tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kómi àgbọ̀ mi ká mọ́ Ọlọ́run lákọ́kọ́ ẹ̀ ká tún gbáfa nábì Muhammadu ká máa kí wákàtí márùn dédé kayan saka nínú owó wa báwẹ̀ bàdé ká gbàwẹ̀ Ramadan ká lọ sí Olúwa fẹ́ni tó bá lówó iná dínà ìdálà iyo alisilamu iná dínà ìdálà iyo alisilamu. mo dúpẹ́ ìwọ lọ́wọ́n bá o tó sàmì lẹ́sà sínú mùsùlùmí mo dúpẹ́ ìwọ lọ́wọ́n bá tó sàmì lẹ́sà sínú mùsùlùmí èmi kò mọ́lé babaláwo rárá o èmi kò mọ́lé oníṣègùn rárá n tó ń ṣe pọ̀ sọ̀rá o torí pẹ̀sìn wa ò jọra mo ti nawọ́ mi sókè mo fi búra fún Ọlọ́run ba èmi ò ní sàṣàlá tó tọ́ o tó tún bá wọn kí gèrí wo ya mi ò ní bọ̀rìṣà kankan débi pé màá tún máa bá wọn bọ̀ ya mo ti sádà Ọlọ́run lọ èmi àti èṣù àti pínyà ìṣòro tó bá dé bá ọ̀rẹ́ wa ṣàlùwà láyan nọ́fìlà lóru má ṣe forú rẹ̀ sùn képọ̀ Ọlọ́run bá kó bá lè sùn torí ẹni bá ti sùn irun wọn ò lè sùn kò sóhun tàdúrà ò lè ṣe torí Ọlọ́run la lè wí lè ṣe iná dínà ìdálà iyo alisilamu iná dínà ìdálà iyo alisilamu. ẹ jẹ́ ká máa kírun wa dédé ọ̀rọ̀ yan ni òun jẹ́ wọ́n sọ pé kó wá kírun olóhùn wá ohun tó fẹ́ jẹ wò sí ké Ọlọ́run á fún ẹ ní ohun tó fẹ́ jẹ alágẹmọ tó rìn jẹ́jẹ́ o ó kúkú rí ohun tó ń jẹ ọba tó dàrú fà kókó sí mákì nígbà tí ò yẹ má sì jẹ́rùn rí ó yẹ o kí òun lásìkò tó yẹ kò sí méjì tèmi sí wákìtì o èmi á kí òun kò ní tèmi ni nítorí pé èmi lèmi wọn máa nífẹ̀ẹ́ lómìíràn sí mi iná dínà ìdálà iyo alisilamu iná dínà ìdálà iyo alisilamu. mùsùlùmí tó lówó kírun àgbà kẹfìrí ni wọ́n ń pèrú wọn àlùfáà tó lówó kírun àlùfáà ni wọ́n ń pèrú wọn ṣéwù tó lówó kírun ṣége ni wọ́n ń pèrú wọn kálífà tó lówó kírun àlégbà ni wọ́n ń pèrú wọn mọ̀kádàbù tó lówó kírun mọ̀kádàrú ni wọ́n ń pèrú wọn apàdé tó lówó kírun sọ́yẹ́rì ni wọ́n ń pèrú wọn mọ̀nírù tó lówó kírun gọ̀lúgọ̀ ni wọ́n ń pèrú wọn kábílù tó lówó kírun kọ̀ǹbó ni wọ́n ń pèrú wọn jẹ̀lílì tó lówó kírun jẹ̀lí oníṣó ni wọ́n ń pèrú wọn mufutau tó lówó kírun mufu olóṣàkó ni wọ́n ń pèrú wọn kudus tó lówó kírun kudaru ni wọ́n ń pèrú wọn ibrahim tó lówó kírun iburo ni wọ́n ń pèrú wọn kabiru tó lówó kírun kéèbì ni wọ́n ń pèrú wọn tọ̀yí tó lówó kírun tọ̀mbúlà ni wọ́n ń pèrú wọn musibau tó lówó kírun msb ni wọ́n ń pèrú wọn taofik tó lówó kírun sebitau ni wọ́n ń pèrú wọn suraiu tó lówó kírun suri ni wọ́n ń pèrú wọn abidin tó lówó kírun ẹgẹbidini ni wọ́n ń pèrú wọn tijani tó lówó kírun tj ni wọ́n ń pèrú wọn rasaki tó lówó kírun rosco ni wọ́n ń pèrú wọn yakub tó lówó kírun ikú bara ni wọ́n ń pèrú wọn akim tó lówó kírun lakumari ni wọ́n ń pèrú wọn kasim tó lówó kírun kéèsì ni wọ́n ń pèrú wọn lukuman tó lówó kírun lukulẹ̀kẹ̀ ni wọ́n ń pèrú wọn sarafadin tó lówó kírun sarasoro ni wọ́n ń pèrú wọn waid tó lówó kírun
wàdẹ́kò ni wọ́n ń pèrò wọn fatai tó lóun kírun fatamukọ ni wọ́n ń pèrò wọn wàsíù tó lóun kírun olúwẹsẹ ni wọ́n ń pèrò wọn saheed tó lóun kírun sèbísídọ ni wọ́n ń pèrò wọn nurudeen tó lóun kírun tójúbọlé ni wọ́n ń pèrò wọn basira tó lóun kírun bàṣẹjẹ ni wọ́n ń pèrò wọn sukura tó lóun kírun suku bambam ni wọ́n ń pèrò wọn mọ̀nsúra tó lóun kírun kẹ́kẹ́lẹ́wù ni wọ́n ń pèrò wọn falila tó lóun kírun faliwèrèpè ni wọ́n ń pèrò wọn fatima tó lóun kírun fatimaimai ni wọ́n ń pèrò wọn latifa tó lóun kírun lẹ́tùà ni wọ́n ń pèrò wọn sigira tó lóun kírun sindodo ni wọ́n ń pèrò wọn suliya tó lóun kírun jennifer ni wọ́n ń pèrò wọn aminat tó lóun kírun pápápá ni wọ́n ń pèrò wọn ìnàdínà ìdálà iyo alisilamu ìnàdínà ìdálà iyo alisilamu.